Explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adeosun. It's time for Prayer Life with Pastor Sam Adeosun. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run wa àwa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ ńlá ìtẹ́ fún wa. Àjúbà yín nítorí pé ṣé nítorí pé àánú yín ìyẹn dúró láàyè. A yìn yín lógo nítorí pé ẹ̀yin Ọlọ́run wà ńbẹ̀ fún wa. A dúpẹ́ nítorí pé àwọn ẹ̀rí ńlá èyí tí à ń gbọ́. A yìn orúkọ yín nítorí pé ẹ̀yin Ọlọ́run ò dojú àdúrà tiwa. Jésù olú ẹ gbà ọpẹ́ wa. Mo gbàdúrà fún yín níbikíbi tí ẹ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Agbára wà láàyè Ọlọ́run yóò ṣiṣẹ́ fún yín. Ògo àti ẹwà Ọlọ́run yóò hàn lára yín. Mo gbàdúrà lórúkọ Jésù tá bá rí òkùnkùn kan tó farapamọ́ sínú ayé yín lórúkọ Jésù Kristi mọ́lẹ̀ Ọlọ́run yóò débi tí òkùnkùn wà. Ọlọ́run yóò sì ṣàánú. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, a máa tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àkànṣe oore ọ̀fẹ́ èyí tó tún fún wa. Ẹ̀yin rèé o, àwa náà rèé tá jẹ́ alààyè ọkàn tá ń sọ̀rọ̀ tẹ́ ń gbọ́. Ìgbà tẹ́ ẹ bá pè àwa náà dáhùn. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi. Ọlọ́run yóò mú kí ayé yín kó máa bọ́ sínú ìrọ̀rùn lójoojúmọ́ lórúkọ Jésù Kristi. Mo ní ìfilọ̀ bíi méjì mẹ́ta kan dákun ẹ jẹ́ ká fetí balẹ̀ díẹ̀ sí. Ṣé rí bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. A ti yọ Mercy Gate Radio kúrò lórí website wa àti mobile app wa pátápátá. Fún àìmọye ọ̀sẹ̀ ni mo ti sọ ìdí ẹ̀ tí ó fi rí bẹ́ẹ̀. Ẹ má bínú. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan website wa àwọn tí mo wá ń sọ yẹn ó ti ń ṣiṣẹ́. Tẹ́ ẹ bá gbé laptop yín, ẹ gbé fóònù yín, ẹ gbé kọ̀ǹpútà yín, ẹ gbé iPad yín tàbí tablet yín, tẹ́ ẹ bá tẹ samologo.com.ng ó máa ṣí lágbára Ọlọ́run. Tó bá dẹ̀ pé samologo.com ń lẹ́tẹ̀ àti mari ẹ̀ papọ̀ ojú kan náà la méjì máa bọ́ sí àti mari ẹ̀ papọ̀ so kò sí pé ẹ ṣe mistake ó máa bọ́ sójú kan náà. Ẹ ṣe fún sùúrù yín fún wa. Mo gbàdúrà pé Ọlọ́run ní dójú tì yín lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ṣe rí tó bá pé ẹ̀yin ti lọ sórí mobile app wa ẹ rí pé ó máa update asọ̀mùkẹ́ update yẹ ẹ ti gbọ́ nípa fire conference wa ní London ní ọdún yìí December ní àmúra dáadáa. Ẹ má sọ̀rọ̀ débẹ̀ o. Mo mọ̀ pé ẹ̀yin kan á sọ̀rọ̀ débẹ̀ pé àwa ń kọ́ l'Amẹ́ríkà àwọn mi kan tiẹ̀ ń bá mi sọ̀rọ̀ pé Germany ń kọ́ wọn ní Europe generally gbogbo ẹ̀ báyẹn ètò yẹn náà ni a ti bẹ̀rẹ̀ ètò yẹn báyìí a dẹ̀ ti fi ṣiṣẹ́ ṣètò ní agbára. In fact mo ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn volunteers wa yòó tí wọ́n ń ṣe iṣẹ́ tí ẹ bá rí iṣẹ́ tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí Ọlọ́run nìkan ló lè san o. Èmi ò rò bóyá ẹnìkan lè wà nípa thank you ràn kéèyàn sọ pé thank you kò ràn àwọn yìí kéèyàn pín owó fún wọn kò ràn kì í tún ṣe bẹ́ẹ̀ nìkan o wọ́n tún wá ná owó ara wọn Ọlọ́run mi o. Mo gbàdúrà pé èmi mọ̀ pé orí ibi tẹ́ gbin irúgbìn yín sí seed yín sí lọ́wọ́lọ́wọ́ báyìí mo mọ̀ pé ilẹ̀ tó lọ́ràá tó dára ni. Mo sì gbàdúrà lójú ẹ̀mí yín yóò àtẹ̀yìn àti ìdílé yín ẹ jẹun rere lórúkọ Jésù Kristi. Mo á ń fi so tá bá ti parí ìyẹn tán a máa ṣiṣẹ́ takuntakun náà ni torí pé àwọn volunteer tí mo ń sọ yẹn a rí wọn láti America tí wọ́n join láti Europe tí wọ́n join láti UK generally tí wọ́n join láti Dublin wọ́n join so wọ́n fẹ́ ṣiṣẹ́ yẹn kó jẹ́ worldwide ni tá bá rí ẹnikẹ́ni tí wọ́n ò rán mi o wọ́n ò sọ pé ẹjọ́ ẹ bá wa bẹ̀ wọ́n o ṣùgbọ́n mi kàn wo ni pé kì í ṣe pé àwọn wọ̀nyí náà kì í ṣe pé àwọn nìkan ló máa wà nínú program yẹn a rí àwọn ọ̀gọ̀rọ̀ yẹn tó máa wá káàkiri àgbáyé sínú program yẹn ṣùgbọ́n tọ́lọ́run bá fún ẹ̀yin náà ní oore ọ̀fẹ́ pé iṣẹ́ tí wọ́n ń ṣe yìí èyí náà fẹ́ ràn wọ́n lọ́wọ́ láti bá wọn dá sí pẹ̀lú owó yín torí ọ̀sẹ̀ méjì náà ń ṣèpàdé ọ̀sẹ̀ méjì náà ń ṣèpàdé lórí Zoom wọ́n ń ṣèpàdé yẹn gan tó tá bá rí ẹnikẹ́ni pé yẹ kí èmi náà ràn wọ́n lọ́wọ́ torí àwọn ló ń kárí àwọn bills wọn yẹn wọ́n fẹ́ gba hall wọ́n fẹ́ tẹ́ bá dẹ̀ rí àwọn hall tí wọ́n ṣètò sílẹ̀ fún wa àwọn kí ni ẹ̀ máa ń yà mí lẹ́nu lọ́pọ̀lọpọ̀ tí n bá ti rí ènìyàn tó ń ṣe bẹ́ẹ̀ ẹ rí tá bá dẹ̀ ẹnikẹ́ni tó bá fẹ́ darapọ̀ mọ́ ọ bí wọ́n fẹ́ join pé ní tẹ̀ ń ṣe yìí ẹ má yọ èmi náà sẹ́yìn ẹ contact mi máa fún yín nọ́mbà chairman wọn ìdí ẹ̀ tí mi fẹ́ sọ nọ́mbà chairman lọ́lọ́ báyìí ni pé mi ò gbàṣẹ́ lọ́wọ́ wọn mi sọ fún wọn pé lónìí mo fẹ́ sọ̀rọ̀ báyìí mi dẹ̀ sọ fún wọn pé màá dárúkọ yín o fún gbogbo àgbáyé o so mo dẹ̀ máa like láti gbàṣẹ́ lọ́wọ́ yẹn pé ẹjọ́ nǹkan báyìí la fẹ́ ṣe so ẹ sọ fún mi tẹ́ bá sọ fún mi màá fún yín nọ́mbà wọn tẹ́ fi bá wọn sọ̀rọ̀ ní ọ̀nà tí ẹ lè fi wúlò fún wa mo gbàdúrà pé
iṣẹ́ tí a ń ṣe yìí á mú èrè bá orúkọ Jésù, á dẹ̀ mú èrè bá ayé wa ní orúkọ Jésù Kristi. Ẹ jẹ́ ká wọnú àdúrà wa lọ, ẹ jẹ́ ká wọnú àdúrà wa lọ. Táwa mi ìfẹ́ ká fi wú àsìkò, ká fi ṣòfò dànù. Ẹ ti dúró pẹ́ tó, that is the topic. Ẹ ti dúró pẹ́ tó, you have dwell long enough. You have dwell long enough. Ẹ ti dúró pẹ́ tó. Ẹ wo ẹ̀yin ọmọ Ọlọ́run, kíní kan téèyàn ò lè fi ṣòfò láyé, téèyàn ò lè afford láti fi ṣòfò, òun náà ni àkókò. Ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ bẹ́ẹ̀ o. Ẹ wo ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ ni pé kò sí àkókò fún ènìyàn láti ṣe ohun gbogbo nínú ayé yìí. Àsìkò tó, ẹni tó bá fẹ́ ṣeré àsìkò kì í sábà tó, ẹni bá fẹ́ sùn àsìkò kì í sábà tó, ilẹ̀ ti ya amọ́ náà ni. Táre èèyàn ò bá yá ló máa mọ̀ pé òru gùn. Téèyàn bá wà ní àlàáfíà pípé á sùn kí á ti jí àná, ilẹ̀ ti ya amọ́ nìyẹn. Àkókò túmọ̀ sí pé èèyàn ò lè, àkókò kò rẹ́dì láti dúró di ẹnikẹ́ni, àkókò yẹn ò tó. Ẹlòmíà àkúbẹ̀ wọn ni kò dàgbà tó, ẹni tó wọ 80 wọn ni kò tó. Ẹ̀rí àkókò tó nínú ayé yìí ní tí mo fẹ́ kárí nìyẹn, ṣùgbọ́n ó wá ṣe láàánú pé pẹ̀lú ẹ̀kọ́ àwọn kan wá ń fi àkókò yẹn wọn fi ń ṣòfò. Nígbà jẹ́ pé inú Bíbélì gan Ọlọ́run ò fún wa ní àǹfààní, kò advice wa ká fi àkókò ayé wa ṣòfò. Ẹ̀rí òun la fẹ́ dojúkọ lónìí. Mo sì gbàgbọ́ pé lẹ́ẹ̀kan sí Ọlọ́run á tún ṣá ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn tí wọ́n á tún ní ẹ̀rí, ẹ ó sì tún wà lára àwọn lórúkọ Jésù Kristi. Ẹ wo ṣé dáhùn tó bá close mọ́ mi dáadáa wọ́n mọ̀ pé mò ń ṣe changes every time. Mi kì í tó mi ò lè jókòó ṣe nǹkan kan ọdún méjì ọdún mẹ́ta kò mú result wá, ṣáà jókòó tì í rọ o. Mi ò kí ń jókòó nǹkan tó bá ti mú result wá. Tí n bá fẹ́ ṣe nǹkan báyìí tí ìdí tí mo fi gbé kíní yẹn kalẹ̀ bá ti wà defeated, mo kó bẹ́ẹ̀ nìyẹn, mo gbàpò tí mo ń lọ bòmí nìyẹn. Ìgbàgbọ́ tèmi nìyẹn. Àwọn tó mọ̀ mí dáadáa wọ́n mọ̀ bẹ́ẹ̀ pé bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. So ó dẹ̀ máa ń jẹ́ pé téèyàn bá ti lè evolve lọ́dọ̀ mi, o gba change láàyè, ẹni á wà left behind. Á kàn rí pé mo tẹ̀ ti yàgò, á ti rí pé mo tẹ̀ ti yàgò pátá fún kó tó realize á ti bọ́ sórí. Ìdí ẹ̀ ni pé I cannot afford to waste my time in this world. Ọlọ́run gbà á níyànjú bẹ́ẹ̀. Torí ẹ̀ lọ́run ṣe ń bá àwọn Ísírẹ́lì sọ̀rọ̀ nínú ìwé Deuteronomy orí kìíní ẹsẹ̀ 6, Deuteronomy chapter 1 verse 6. Ìkíni kan wà níbẹ̀. Bíbélì sọ pé Olúwa Ọlọ́run wá bá wa sọ̀rọ̀ ní Hórébù pé Olúwa Ọlọ́run wá bá wa sọ̀rọ̀ ní Hórébù pé ẹ ti dúró ní orí òkè yìí pẹ́ tó. Ẹ̀rí Ọlọ́run sọ fún ẹ pé kílẹ̀ ẹ dẹ̀ jókòó, ẹ dẹ̀ comfortable. Wọ́n máa ń yà mí lẹ́nu báwọn kan ṣe wà comfortable. Wọ́n á wo ìgbé ayé wọn pé àwọn lè better jù báyìí lọ, ṣùgbọ́n ibi tí wọ́n wà yẹn wọ́n á dẹ̀ wà comfortable. Ẹ̀rí ibẹ̀ láti bẹ̀rẹ̀ àdúrà wa. A sọ fún Ọlọ́run pé Jésù Olúwa, ẹ bá ayé mi sọ̀rọ̀ lónìí. Kọ́lọ́run bá ayé wa sọ̀rọ̀ lénìí. Ọ̀rọ̀ tí ó gbé mi kúrò ní ipò yìí sí ipò tó ga jù báyìí lọ. Kókó àdúrà àkọ́kọ́ nìyẹn. A sọ fún Ọlọ́run Jésù Olúwa. Wọ́n ti rán mi létí, ẹ má bínú, wọ́n ní àwọn léyìnbó ńkọ́. Oh Lord, speak to my life today. The word, or which word do you want God to speak into your life? Lord, speak to my life today. The word that will take me to a higher ground of life, that will take me to a higher position in life. That is how you are going to keep repeating that word. Pé Jésù Olúwa, ẹ bá ayé mi sọ̀rọ̀ lónìí. Ọ̀rọ̀ tí ó gbé ayé mi kúrò ní ipò tí mo wà yìí lọ sí ipò tó ga jù báyìí lọ. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, Olúwa ẹ bá ayé mi sọ̀rọ̀ lónìí. Bẹ́ẹ̀ ṣe bá àwọn Ísírẹ́lì sọ̀rọ̀ nígbà yẹn, Olúwa ẹ bá ayé mi náà sọ̀rọ̀. Ọ̀rọ̀ wo? Àwọn ọ̀rọ̀ ńláńlá tí ó gbé ayé mi lọ síbi tó ga. Àwọn ọ̀rọ̀ ńláńlá tí ó tún ayé mi ṣe. Àwọn ọ̀rọ̀ ńláńlá tí ó la ọ̀nà fún mi. Àwọn ọ̀rọ̀ ńláńlá tí ó ṣe tèmi níre lórúkọ Jésù Kristi. Olúwa ẹ bá ayé mi sọ̀rọ̀. Ẹ sọ̀rọ̀ sínú ayé mi báyìí. Olúwa ẹ sọ̀rọ̀ sínú ayé mi báyìí. Ní orúkọ Jésù Kristi, Olúwa ẹ sọ̀rọ̀ sínú ayé mi báyìí. Ní orúkọ Jésù Kristi, Olúwa ẹ sọ̀rọ̀ sínú ayé mi báyìí. Ní Olúwa ẹ ṣàánú. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Tẹ́ bá wo ẹsẹ̀ yẹn dáadáa, mo tún rí àdúrà kan fàyọ níbẹ̀. Bíbélì sọ pé ó ní ilé èdè ìgbó ní, the Lord our God spoke to us in Horeb, saying, you have dwelled long enough at this mountain. Wọ́n kàn jókòó pa sójú kan, ẹ̀mí ìdúró sójú kan, ó dẹ̀ balẹ̀ wọn lójijì. Wọ́n dójú kan, wọ́n dẹ̀ bẹ̀ sí gbádùn, wọ́n ń jẹun, àìlè náà dáa, ibi táwa ẹ̀ náà máa bẹ́tà, ó máa bẹ́tà oko ẹrú.
ní àwọn tọ́lọ́run sọ pé òun mú ọ lọ sí ilẹ̀ ìlérí wọ́n dẹ̀ comfortable lójú kan. Ó ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ o. Ẹ sọ fún Ọlọ́run, Jésù Olúwa, ẹ mú ìrìn àjò ìdúró sójú kan dópin nínú ayé mi lónìí. Ẹ fún mi ní ọ̀nà tuntun. Àbí ẹ̀gbọ́n kan tí bẹ́ẹ̀ sọ ni, ó ní wọ́n ti pẹ́ ìyẹn pé Ọlọ́run ti ṣetán àti mú ọ lọ́ọ̀bì kan nìyẹn pé ẹ kú òǹbí tẹ́ ẹ wà yìí kẹ́ẹ̀kan tí ẹ gbọ́nra nù kẹ́ kú òǹbí tẹ́ ẹ wà yìí. Sọ fún Ọlọ́run, oh Lord, end the journey of stagnancy in my life, give me a new direction. Bí ẹ̀yin nǹkan tí mò ń sọ nìyẹn ní èdè Yorùbá fún yín pé Jésù Olúwa, ẹ mú ìrìn àjò ìdúró sójú kan ẹ mú dópin nínú ayé mi. Olúwa o, ẹ fún mi ní ọ̀nà tuntun. Ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Bàbá, Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Ìrìn àjò ìdúró sójú kan lórúkọ Jésù Kristi, Olúwa ẹ mú dópin nínú ayé mi. Olúwa, ìrìn àjò ìdúró sójú kan, Olúwa ẹ mú dópin, Olúwa ẹ mú dópin. Ẹ fún mi ní ọ̀nà tuntun. Ẹ fún mi ní ìwòye tuntun. Ẹ fún mi ní ìgbà tuntun. Lórúkọ Jésù Kristi, gbogbo ìgbé ayé ìdúró sójú kan lórúkọ Jésù Kristi, Olúwa ẹ mú dópin nínú ayé mi. Olúwa, ayé mi tẹ̀síwájú. Ní orúkọ Jésù, ayé ìdílé mi tẹ̀síwájú. Ní orúkọ Jésù, ayé àwọn ọmọ mi tẹ̀síwájú. Ẹ wo ẹbẹ̀ sí gbàdúrà. Ẹ̀yin tẹ́ jẹ́ abiyamọ, ẹ má dákẹ́ o. Ẹ bímọ ẹ dákun ẹ gbàdúrà yẹn. Torí pé àwọn àdúrà kan wà tẹ́ ẹ bá gbà á, Ọlọ́run á fi pamọ́ fún yín fún ọjọ́ iwájú fún àwọn ọmọ yín ni. Ní orúkọ Jésù, Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Ìrìn àjò ìdúró kan, Olúwa ẹ mú dópin, Olúwa ẹ mú dópin, Olúwa ẹ mú dópin, Olúwa ẹ mú dópin nínú ayé mi, nínú ayé àwọn ọmọ, nínú ayé aya, nínú ayé ọkọ, nínú ìdílé mi. Lórúkọ Jésù Kristi, Olúwa ẹ mú dópin. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ọlọ́run mi o, Ọlọ́run mi o. Ìrìn àjò kan náà tún wà tó jọra. Ṣé rí ìrìn àjò tí mo tún fẹ́ sọ̀rọ̀ ẹ̀ yìí, èmi fẹ́ sọ pé ó fẹ́ burú ju ìrìn àjò ìdúró sójú kan lọ. Èmi fẹ́ rò bẹ́ẹ̀. Mi ìwà ṣúọ̀ o, I stand to be corrected. Ṣùgbọ́n ní ìwòye tèmi o, mo fẹ́ rí i pé ó worst ju ìdúró sójú kan lọ. Òun náà ni wọ́n pè ní ìrìn àjò ìyípo. Wá dàbí gbogbo alámọ̀ tó pè ní round about. Àwọn ìyá mi ayé ìgbà yẹn wọ́n ní roundabout. Gbogbo alámọ̀ tó pè ní roundabout. Yẹn ni pé ibẹ̀ yẹn báyìí wọ́n máa ń ṣe láàrin títì ńlá àwa irúgodo báyìí. Tí mọ́tò bá ní full tank tó wá bẹ̀rẹ̀ sí rìn roundabout yẹn kó máa yí lọ báyìí, kó máa yí lọ báyìí, kó máa yí lọ báyìí. Ẹ wo, tí ò bá dúró, epo inú ẹ̀ lè tàn mọ́ lórí. Bẹ́ẹ̀ ni, ṣe rí pé ó wọ̀ sí ju ìdúró ṣe bí mọ́tò roundabout tó bá dúró sójú kan tí ò yí ní roundabout tó dúró sójú kan, ṣe bí epo ẹ̀ ṣáà wà ń bẹ́ẹ̀. Lóòótọ́ kò lọ wájú kò lọ ẹ̀yìn, epo ẹ̀ wà ń bẹ́ẹ̀, ṣùgbọ́n èwo ni ẹni tó lọ wájú tó ń rò lójú kan tí gbogbo àwọn resources ayé ẹ̀ dẹ̀ ń tán lọ. Àwọn ìrírí yẹn pọ̀ gan o tó wà dáadáa o. Òyìnbó èdè tí mo lò fún lóyìnbó ni the journey of cycling. Ẹ má rò bóyá cycling àwọn tó ń wá kẹ́ni mò ń sọ o. Tó tẹ́ bá lọ sí Oxford dictionary ẹ̀yin lélẹ̀bó ẹ rí i pé nǹkan tí wọ́n pè ní cycling níbẹ̀ yàtọ̀ sí kẹ̀kẹ́ ni wípé the fact of a series of events being repeated many times always in the same order. Bí ìgbà tí ayé mi o bí ìgbà jẹ́ pé lójoojúmọ́ ayé kódà pé àwa rí kí náà ti ń pè a rí ẹni tó wà ní kíláàsì kan, kíláàsì 1, kíláàsì 2, kíláàsì 3, kíláàsì 4, kíláàsì 5 òun làwọn ẹgbẹ́ ń ṣe lójoojúmọ́ o. Ṣùgbọ́n òun ọdún yìí kíláàsì wo ló wà, kíláàsì 2, ó tún lọ́dún tó ń bọ̀ kíláàsì wo ló wà, kíláàsì 2, ó tún lọ́dún ṣe rí pé ó ń recycle ẹ̀ nìyẹn. Yẹn ni pé a ṣe first term, second term, third term bá a ṣe ń kàwé lọ́dọ̀ tiwa nìyẹn o. First term, second term, third term, instead kó move síwájú a tún padà sí àwọn míì àwa bá ń bẹ̀ wọ́n tún bẹ̀rẹ̀ first term. Ìrìn àjò ìyípo òun ni wọ́n ń pè é. Bíbélì náà sọ nǹkan tó jọ. Deuteronomy chapter 2 verse 3. Now oh God mo láti lọ kà ní mo ẹ̀ ti kó àwọn versions bíbélì jáde ní èdè òyìnbó ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ lóníkálùkù gbé tiẹ̀ gbà. Mo dẹ̀ wá láìkí ọ̀nà tí wọ́n gbé gbà gangan yẹn. Ìgbà tí mo ka New King James Version ó ní you have scattered this mountain long enough, turn northward. Mo ní scattered yìí báyìí ìyẹn mà tún lè díẹ̀. Ìyẹn ni pé èèyàn rìn yí Ọlọ́run ni wọ́n rìn yí òkè yẹn ká, wọ́n kàn ṣe roundabout ṣá. Ibi tí wọ́n ti gbéra ní lánàá òun náà padà sí lẹ́nìí, ibi tí wọ́n ti gbéra ní ìjẹta òun náà padà sí lẹ́nìí. Wọ́n ṣàmúrìn lójú kan ṣá. Berean Standard Bible ni you have been wandering around this hill country long enough, turn to the north.
wọ́n kàn dúró sí agbègbè yẹn wọ́n á dẹ̀ rìn lọ wọ́n dẹ̀ ń rí ipò wọ́n dẹ̀ ń yí ipò wọ́n dẹ̀ ń yí ipò torí kíni ìrìn àjò wọ́n dẹ̀ ṣe àbájọ tí wọ́n fi lo 40 days 40 years ìrìn àjò 40 days òótọ́ ni ẹ lọ bèèrè lọ́wọ́ àwọn geographers wọ́n sọ fún yín pé láti Íjíbítì dé ilẹ̀ ìlérí tọ́lọ́run wà mú wọn lọ yẹn ìrìn àjò 40 days ni ṣùgbọ́n àwọn fi 40 years ní kí ló fà á lásìgbò ayé ó ká wọn mọ́nà ìdààmú ayé ó bá wọn lójú ọ̀nà rúdurùdu ayé ó ṣèjìbò wọn ó ló fà á tí ìrìn àjò wọn fi rí bẹ́ẹ̀ yẹn. Christian Standard Bible ó kà pé ní you have been travelling around this hill country long enough turn north. Young Literal Translation òun ni mo tún ṣí síwájú yìí ó ní enough to you is the going round of this month turn for yourself northward ẹ̀rí pé ṣùgbọ́n èdè Yorùbá ó wá kó owó ẹ̀pọ̀ wá ṣàlàyé pé ó ní ẹ ti rìn yí agbègbè ilẹ̀ òkè yìí pẹ́ tó nísinsìnyí ẹ yí padà sí ìhà àríwá agbègbè wọ́n kàn lọ wọ́n ń bọ̀ wọn ò progress. Mo gbàdúrà gbogbo ọwọ́ tí ò progress mo pàṣẹ ìtẹ̀síwájú fún ọwọ́ yín láti ṣeré lórúkọ Jésù Kristi Jésù Olúwa. Ẹ mú ìrìn àjò ìyípo dípò ẹ mú ìrìn àjò ìyípo dópin nínú ayé mi ẹ mú ìrìn àjò ìyípo ẹ mú dópin nínú ayé mi ẹ fún mi ní ọ̀nà tuntun bẹ́ẹ̀ ṣe máa gbà nìyẹn ẹ nílò ọ̀nà tuntun báyìí ẹ nílò direction tuntun ẹ nílò kọ́lọ́run kó mú yín rin ọ̀nà tuntun èyí tẹ́ láti ó yẹ kó ti sùn yín gan ẹyọ testimony àná ti yẹ kó sùn yín ó yẹ kẹ́tún bẹ̀rẹ̀ ọ̀nà tuntun báyìí. Oh Lord, end the journey of cycling in my life, give me a new direction. Ẹ sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ mú ìrìn àjò ìyípo dópin nínú ayé mi bàbá ẹ fún mi ní ọ̀nà tuntun ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà ìrìn àjò ìyípo Olúwa ẹ mú dópin ìrìn àjò ìyípo Olúwa ẹ mú dópin nínú ayé mi ẹ fún mi ní ọ̀nà tuntun ó yẹ gbàdúrà ẹ sọ fún Ọlọ́run kó fún yín ní ọ̀nà tuntun Olúwa ẹ fún mi ní ọ̀nà tuntun give me a new direction give my children a new direction ọ̀nà tó mú ìbùkún wá ọ̀nà tó mú ìfọ̀kànbalẹ̀ wá ọ̀nà tó mú oríire wá ọ̀nà tó mú ayọ̀ wá ní orúkọ Jésù Kristi ẹ mú ìrìn àjò ìyípo Olúwa ẹ mú dópin nínú ayé mi Olúwa ẹ ṣàánú fún mi Olúwa ẹ ṣàánú fún ìdílé mi Olúwa ẹ ṣàánú fún ìdílé mi Olúwa ẹ ṣàánú fún mi Olúwa ẹ ṣàánú fún mi Olúwa ẹ ṣàánú fún mi gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ní ìsìn báyìí a ti sọ̀rọ̀ nípa ìrìn àjò ìdúró sójú kan a tún sọ̀rọ̀ nípa ìrìn àjò ìyípo. Now mo á fẹ́ jẹ́ kí olúkúlùkù wa kó wa identify irú ìrìn àjò wo òun ló wà nù ayé ẹ̀ ṣé ìyípo ni ṣé ìdúró sójú kan ni àwa gbàdúrà ẹ̀ pé Jésù Olúwa ẹ mú ìrìn àjò ẹ̀yin lẹ mọ irú ìrìn àjò tẹ́ ẹ̀rìn ẹlòmíì ìrìn àjò tí àìsàn ni ẹlòmíì ìrìn àjò tiẹ̀ kò tiẹ̀ rí ìtẹ̀síwájú tá à ń sọ̀rọ̀ ẹ̀ ẹlòmíì ìrìn àjò tiẹ̀ ẹ̀rí ìdálà lórí ọmọ ni ó kàn wá wàhálà mú lórí ọmọ ni ẹlòmíì lórí ìrìn àjò ẹ̀ ó ń gan ọmọ bíi tí ayé ẹ̀ máa yọrí sí olúkàkùn máa wá sọ tiẹ̀ fún Ọlọ́run pé Jésù Olúwa ẹ mú ìrìn àjò àìsàn dópin nínú ayé mi lónìí ẹ fún mi ní ìrírí tuntun ẹ mú ìrìn àjò àìríṣe ẹ mú dópin nínú ayé mi lónìí ẹ fún mi ní ìrírí tuntun ẹ mú ìrìn àjò ìdààmú lórí ọmọ ẹ mú dópin nínú ayé mi lónìí ẹ fún mi ní ìrírí tuntun bá a ṣe máa gbàdúrà yẹn nìyẹn. Oh Lord, end the journey of sickness in my life, give me a new experience. Yours may not be sickness, yours may be want or poverty. Then you are going to tell the Lord that, Lord, end the journey of poverty in my life, give me a new experience. Bí a ṣe máa gbà nìyẹn pé Jésù Olúwa ẹ mú ìrìn àjò ẹ wà fìtìyín sí ẹ mú ìrìn àjò àìsàn dópin nínú ayé mi ẹ mú ìrìn àìsàn ìfàsẹ́yìn dópin nínú ayé mi ẹ mú ìrìn àjò àìbẹ́gbẹ́mu dópin nínú ayé mi ẹ mú ìrìn àjò àìní dópin nínú ayé mi ẹ mú ìrìn àjò ìdààmú lórí ọmọ dópin nínú ayé mi ẹ fún mi ní ìrírí tuntun ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ ṣàánú fún mi lónìí ẹ mú ìrìn àjò àìsàn ẹ mú dópin nínú ayé mi ẹ mú ìrìn àjò ìfàsẹ́yìn ẹ mú bẹ́ẹ̀ ṣe máa gbà nìyẹn ẹ má dúró èyí tó bá jẹ́ irú ìrìn àjò tẹ́ bá rìn ẹ sọ fún Ọlọ́run pé ẹ ò fẹ́ ní tí ìrírí yẹn ò bá ti bá yín lára mu ẹ̀yin náà ẹ kọ̀ ẹ jẹ́ kí ìṣẹ̀dá yín kọ̀ ẹ jẹ́ kí ayé yín kọ̀ ẹ sọ fún ẹlẹ́dàá yín pé ẹ̀yin ò fẹ́ irú ìrìn àjò burúkú bẹ́ẹ̀ ẹ dẹ̀ rí o Ọlọ́run aláàánú á dẹ̀ ṣàánú ẹ mú ó yá ètò bá jẹ́ tiyín bẹ́ẹ̀ ó yẹ bẹ̀ sí mú ẹ mú ìrìn àjò ìdààmú ọmọ Olúwa ẹ mú dópin nínú ayé mi ẹ mú ìrìn àjò àmúbọ́ Olúwa ẹ mú dópin nínú ayé mi ẹ mú ìrìn àjò àgàn Olúwa ẹ mú dópin nínú ayé mi ẹ mú ìrìn àjò kò ṣeé ṣe ẹ mú dópin nínú ayé mi Olúwa ẹ fún mi ní ìrírí tuntun Olúwa ẹ fún mi ní ìrírí tuntun
tuntun Olúwa ẹ fún mi ní ìrírí tuntun bẹ́ẹ̀ ṣe máa gbà ẹ má dákẹ́ bẹ́ẹ̀ ṣe máa gbà nìyẹn Olúwa ẹ fún mi ní ìrírí tuntun Olúwa ẹ fún mi ní ìrírí tuntun gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run onísáàmù ni ó wà frustrated ní ọjọ́ kan àánú ẹ̀ ṣe mí very frustrated gẹ́gẹ́ bí ènìyàn kò sẹ́ni tí ò kí wà frustrated náà ó wà very frustrated ẹ̀rí nígbà tá a dé ìwé Psalm 13:1 gbọ́ nǹkan tó sọ ni ó ní yóò ti pẹ́ tó Olúwa ìwọ wá gbàgbé mi títí láì yóò ti pẹ́ tó tí ìwọ ò fi ojú rẹ pamọ́ fún mi ẹ̀rí frustration ló máa ń kí èèyàn gbàdúrà bẹ́ẹ̀ frustration ńlá ni tẹ́bá dẹ̀ wo nǹkan tí onísáàmù yẹn tẹ́bá ní nǹkan tó là kọjá nínú ayé yìí kọ́nà ẹ̀ tó gún tẹ́bá ìrìn àjò débi ọ̀nà tó gún yẹn ó ní agbára díẹ̀ tó tọ́ ó wà frustrated bẹ́ẹ̀ ìtòrẹ́ ni màá ṣe pé ọ̀rọ̀ tó sọ yẹn ó dà pé 3 sentences òun ló jàn pọ̀ ìtòrẹ́ ni màá ṣe pé àdúrà mi á pín sípa mẹ́ta á dẹ̀gbà lẹ́ẹ̀kan ẹ̀rí á sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ má gbàgbé mi ẹ jẹ́ kí àwọn ènìyàn náà kan gbọ́ ẹ̀rí tèmi náà ẹ ṣàánú fún mi ẹ má gbàgbé bó ṣe mú o ẹ sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ má gbàgbé mi ẹ jẹ́ kí àwọn ènìyàn gbọ́ ẹ̀rí tèmi náà Olúwa ẹ ṣàánú fún mi ṣe rí pé ìpele mẹ́ta ni ṣùgbọ́n ó ṣe é gbà. Oh Lord, do not forget me. Let the people also hear my testimonies. Have mercy on me. It's a 3-word letter. So it's a 3-sentence letter. Àwa máa gbà papọ̀ bẹ́ẹ̀ yẹn ni. Torí pé ọ̀rọ̀ kan òun ló jọ létí mi pé Jésù Olúwa ẹ má gbàgbé mi. Ẹ jẹ́ kí àwọn ènìyàn gbọ́ ẹ̀rí tèmi náà. Ẹ ṣàánú fún mi. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ má gbàgbé mi náà ẹ jẹ́ kí àwọn ènìyàn kan gbọ́ ẹ̀rí tèmi náà báyìí bàbá Olúwa ẹ ṣàánú fún mi Olúwa ẹ ṣàánú fún mi tọmọtọmọ Olúwa ẹ ṣàánú fún mi tayátayá Olúwa ẹ ṣàánú fún mi tọkọtọkọ Olúwa ẹ ṣàánú fún mi tìdílé bá a ṣe máa tẹnumọ́ nìyẹn bàbá Olúwa ẹ ṣàánú fún mi Olúwa ẹ má gbàgbé mi Olúwa ẹ má gbàgbé mi ẹ jẹ́ kí àwọn ènìyàn gbọ́ ẹ̀rí tèmi náà ẹ jẹ́ kí gbogbo àgbáyé náà bá èmi náà yọ ẹ jẹ́ kí gbogbo àgbáyé náà bá èmi náà jó ní orúkọ Jésù Olúwa ẹ ṣàánú fún mi ẹ jẹ́ kí n rà ànú gbà ẹ jẹ́ kí n rà ànú gbà ìdílé mi rà ànú gbà iṣẹ́ mi rà ànú gbà ọ̀nà mi rà ànú gbà okòwò mi rà ànú gbà ìṣẹ̀dá mi rà ànú gbà bẹ́ẹ̀ ṣe máa gbà nìyẹn o ó yẹ ṣàánú fún mi lónìí Jésù Olúwa ṣàánú fún mi lónìí Jésù Olúwa ṣàánú fún mi lónìí gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ wo ẹ̀yin ọmọ Ọlọ́run ṣe rí àwọn kankan wà nínú ayé ìjọ pé ó bẹ́tà ká má sọ fún ẹnikẹ́ni nínú ayé yìí ẹ gbà mọ́ sọ fún yín èyí tó dáa jù òótọ́ ni àwọn ìrí kan wà téèyàn ń rí tó pé èyí tó dáa jù bẹ̀rẹ̀ pé kéèyàn kúkú sọ fún Ọlọ́run direct lọ ó pè jù kéèyàn sọ fún ènìyàn tó téèyàn bá sọ fún ènìyàn ó depend lórí ẹni yẹn ìtú tó bá wù ló lè fi information yẹn dá lára ìtú tó bá wù ni má ṣe mo ń sọ kíní kan fún arákùnrin kan lẹ́yìn ọjọ́ mẹ́ta mo ní ẹskíìsà èmi dúpẹ́ o ṣùgbọ́n nígbà yẹn lọ mi ìrọ́pẹ́ dá o mi lè dúpẹ́ kankan o torí pé mo kàn wọ́n how come mo ṣáà ń béèrè abájọ tí ìbéèrè sọ pé inú gbogbo ká máa dúpẹ́ Ọlọ́run mà ní agbára o àṣé ìgbà míì téèyàn bá ń la ìpọ́njú àti ìṣòro kọjá àṣé tó yọ advantage ni mo sọ fún arákùnrin yẹn mo ní nígbà tí èmi wà ní ìṣòro owó tí mo ní ìdí owó mi ò rí ẹnikẹ́ni nínú ayé ìbò ṣe tóbi tó yìí mi ò rí ẹnikẹ́ni tó lè fún mi pàápàá nínú ìdílé ó dẹ̀ máa ń dùn mí gbà pé aṣáàdì family tó yẹ pé wọ́n á dáwó jọ wọ́n á fi ran ẹnìkan lọ́wọ́ irọ́ o ṣùgbọ́n lónìí mo ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni ẹ mọ̀ díẹ̀ ó yẹ kó ti yé yín tó bá jẹ́ pé ara ẹ tó ràn mí ó yẹ kẹ́ ti mọ̀ náà tẹ́nìkan bá jàjàrán ẹnìkan lọ́wọ́ báyìí èmi mo ràn ẹ́ lọ́wọ́ mo bẹ́ẹ̀ fowó kún owó flight yẹn tó wá fi lọ ìlú òyìnbó tẹ́ni tó bá ń lo ìgbéyàwó bá ṣọ́ra ẹni tó fi owó kún owó flight yẹn ló máa sìn tá a fi kú torí nǹkan tá a máa tẹnumọ́ nìyẹn ó tó kó má fún mi lówó ìgbà tó fẹ́ lọ ìlú òyìnbó 10 years to this time story yẹn la máa sọ 30 years a máa repeat story yẹn ni ẹ dákun tí mo ní ọmọ kò ní sọjọ́ tẹ́ ẹni tó lọ lóyìnbó fóun lówó kò ní rántí mọ́ o ẹ̀ẹ̀kan tó bá ní kò sówó lọ́wọ́ pé ó ga o lọ́mọ tó jẹ́ pé tí ìbá ṣe èmi tí mo fowó kún owó tíkẹ́ẹ̀tì ẹ̀ bóyá visa yẹn ìbá bàjẹ́ mọ́ lórí mọ́mì kan ló sọ yẹn fún mi sí mi kí lẹ̀ ń sọ lẹ́nu ó ní tó bá yẹ pé òun fowó kún owó tíkẹ́ẹ̀tì ẹ̀ visa yẹn ìbá bàjẹ́ mọ́ lórí wá ní kó sanwó kó bá mi sanwó ẹ̀wà ẹ̀kẹ́ ọmọ mi ó wá lóhùn ní sanwó á ní mọ́mì ṣé kò fún yín lówó rí báyìí
olówó lórí tàrí mo ní ṣẹ́rí èèyàn bẹ́yẹn ṣẹ́rí ìran ènìyàn ó fún yín lówó tàrí ẹgbọ́n ṣòwò tàrí wà nítorí Ọlọ́run ẹ tó dẹ̀ ló fóun lówó tàrí yìí báyìí sí báyìí òun ló ń sanwó ọmọ skul 3 nínú ọmọ 4 tí màmá yẹn bí òun ló san 3 nínú ẹ̀ ètò ìkan tí ò sanwó ẹ̀ òun náà wá ń bèrè wáyé kò tó ní kò sówó lọ́wọ́ òun ṣe san skul visa àwọn 3 ni òun ló fóun lówó tàrí yẹn o so ó pay kí nǹkan tẹ́ fẹ́ bá Ọlọ́run sọ kẹ́kú bá Ọlọ́run sọ directly ju kẹ́ bá èèyàn sọ lọ torí pé wọ́n máa lo against yín o ẹ gbà mí sọ fún yín because ní ẹsẹ̀ tó tẹ̀lé ẹsẹ̀ tá a kà yẹn Psalm 13 verse 2 this time around bíbélì sọ pé ó tẹ̀síwájú frustration ẹ̀ o ó ní yóò ti pẹ́ tó tí èmi ò máa bá èrò mi jà àti ní ojoojúmọ́ ni èmi ní ìbànújẹ́ ní ọkàn mi yóò ti pẹ́ tó tí àwọn ọ̀tá mi yóò máa borí mi àwọn ìbéèrè tó béèrè nìyẹn ṣùgbọ́n àwọn onígbà tiwa bẹ́ẹ̀ bí ẹni tó wà frustrated a máa gbà tiwa bẹ́ẹ̀ bí ẹni tó ń retí ìdáhùn látọ̀dọ̀ Ọlọ́run ni a sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ mú ìbànújẹ́ ọkàn mi kúrò ó tán ìtagbà láṣẹ gbógun gbọ̀nàgbọ̀nà ilé Olúwa ẹ mú ìbànújẹ́ ọkàn mi kúrò kí ni ìbànújẹ́ ọkàn yín mà dáàdì mo ní kí ni ìbànújẹ́ ọkàn yín ẹ wò ẹ má sọ pé ẹ ti ń gbà o ẹ tó gbà ẹ tún sọ fún Ọlọ́run pé Olúwa ẹ ṣàánú fún mi lónìí ẹ mú ìbànújẹ́ ọkàn mi ẹ mú kúrò oh Lord take away my sorrow then what is your own sorrow what exactly are you passing through that is all that is passing through you àwọn nǹkan tẹ́ ń là kọjá tàbí tó ń la ayé yín kọjá lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ wá sọ fún Ọlọ́run pé Jésù Olúwa ẹ mú ìbànújẹ́ ọkàn mi kúrò lónìí èyí tó bá jẹ́ ìbànújẹ́ ọkàn yín gan ẹ wá fi kún àdúrà yẹn ẹ jẹ́ á gbàdúrà ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ mú ìbànújẹ́ ọkàn mi kúrò Olúwa ẹ mú ìbànújẹ́ ọkàn mi kúrò Olúwa ẹ ṣàánú fún mi lónìí ẹ mú ìbànújẹ́ ọkàn mi kúrò Olúwa ẹ ràn mí lọ́wọ́ lónìí ní orúkọ Jésù Kristi Olúwa ẹ mú ìbànújẹ́ ọkàn mi kúrò láti ìsinsìnyí lọ láti wákàtí lọ Olúwa ẹ bójú wọnú ayé mi gbogbo ìbànújẹ́ ọkàn mi Olúwa ẹ mú kúrò ẹ wá bẹ̀rẹ̀ sí dárúkọ ẹ báyìí o ẹ rí ẹ má ìbànújẹ́ ọkàn olúkálùkù yàtọ̀ síra o ẹ sọ fún Ọlọ́run tó bá jẹ́ ìbànújẹ́ ọkàn yín Olúwa ẹ bá mi mú kúrò ẹ mention ẹ bá mi torí ó máa ń wù mí kéèyàn máa gba specific prayer Olúwa ẹ mú ìbànújẹ́ ọkàn mi kúrò kí ni ìbànújẹ́ ọkàn yín gan ó yẹ máa sọ fún Ẹlẹ́dàá yín ẹ máa sọ fún Ẹlẹ́dàá yín àdúrà tòní ó gbọ́dọ̀ jẹ́ àdúrà practical prayer ni tó máa ní ìdáhùn kíákíá bẹ́ẹ̀ ni mo sọ fún yín àdúrà tòní àdúrà ìṣe ni tó dẹ̀ máa ní ìdáhùn sí kíákíá kì í ṣe èyí tí ìdáhùn ẹ̀ máa pẹ́ ó yẹ tẹ̀síwájú àdúrà yẹn gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa Ọlọ́run mi o ṣe ẹni tó bá ti di ọ̀rọ̀ ìyá wa Hannah ṣe fundamental truth kan wà tí a máa miss ó dẹ̀ máa frustrate mi gan oh God ẹ wo ìwàásù dáàdi bó ṣe ṣálò tó ọ̀rọ̀ Hannah náà ń sọ tán sọ wíyẹn yìí tán ní ẹ kò bímọ Ọlọ́run tó sọ àgàndọ́ lọ́mọ ṣé bó ṣe rí nìyẹn ni bẹ́ẹ̀ ẹ̀yin ò imagine ẹ̀ pé kì í ṣe bó ṣe rí nìyẹn ó jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ gbà mí sọ fún yín ọ̀rọ̀ Hannah jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n Hannah kò gbàdúrà báwa ṣe wá ń gbà rárá àtọ̀ kò gbà bẹ́ẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ alẹ́ náà á ti bẹ̀rẹ̀ sí gbàdúrà ọdún kẹjọ rèé tí mo ti ń bá ìṣòro mi fínra ó tẹ̀ ti sú mi Ọlọ́run ọ̀rọ̀ ti sú mi kí ló dẹ̀ dé látọdún kẹjọ sẹ́yìn tí mo ti ń gbà àwẹ̀ tí mo bá a ṣe máa gbà nìyẹn ṣùgbọ́n ẹni tó ń gbàdúrà pé láti ọdún mẹ́jọ yìí kò ní sọ fún Ọlọ́run pé láàrin ọdún mẹ́jọ yẹn àwọn wòlíì wọ́n ti gbéṣẹ́ babaláwo lé lọ́wọ́ kò ní sọ bẹ́ẹ̀ o kò sọ pé láàrin ọdún mẹ́jọ yẹn ó ti sọ̀bílẹ̀tì ọ̀rọ̀ ayé ẹ̀ fáwọn wòlíì ó ti kówó fún wọn ká ló bá ń gbàdúrà lórí òkè kò ní sọ yẹn o ṣùgbọ́n wọ́n máa kà fún Hannah ò ṣe bẹ́ẹ̀ ẹlòmí ó dàbí mọ́mí yẹn ó ní ẹskísà ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé látọ̀dún náà ti bí mi tí pe àwọn èèyàn rí pé kán parabọ̀ kán bá mi ṣe nǹkan rí ná mo ní kí ló dáa fi ń kà á tẹ́ ẹ̀ bá tẹ̀ tí pè yẹn wọ́n ṣàpèyàn your behalf àbí wọn ò ṣe némi yín náà ó burú débẹ̀ yẹn náà àbí ẹ̀ ṣe graduation fọmọ rí mi ẹ̀ bá yẹn sọ̀rọ̀ negative báyìí wọn ò kí ń bá Ọlọ́run deal àwọn ará Bíbélì ò kí ń bá Ọlọ́run deal bẹ́ẹ̀ yẹn òótọ́ tó wà ń bẹ̀ nìyẹn ó dà ẹ jẹ́ kí kọ́ fi principle yẹn hàn yín ká tó wà lọ́sọ́dọ̀ ìyàwó Hannah yẹn bóyá máa fi gbàdúrà Isaiah 43 verse 18 principle Hannah ni pé gbàgbé àwọn ohun àtẹ̀yìnwá má ṣe gbé nínú ohun àtijọ́ abẹ́gbọ́ nǹkan tó amaze mi jù nínú àdúrà ìyàwó Hannah ni pé ó gbàgbé ohun àtijọ́ pátápátá kò dẹ̀ gbé ní past
ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ kristẹni lónìí even nínú àdúrà àwọn ó máa ń ṣò ẹ jẹ́ ká kọ́ gbàdúrà kan tó tẹ̀síwájú torí inú àdúrà la wà àti ní bible study. Jésù Olúwa mo mú ìrántí ohun àtẹ̀yìnwá kúrò, Olúwa ẹ fi ohun tuntun hàn mí, ẹ fi ayọ̀ tuntun hàn mí, ẹ fi ẹ̀rí tuntun hàn mí. Ohun tuntun ló yẹ ká máa béèrè kí jẹ́ ká máa sọ story for Ọlọ́run tí time and space tí ò lè dí lọ́wọ́, Ọlọ́run tó mọ àná tó mọ lọ́lọ́ tó tún mọ ọ̀la a máa calculate fún kíní yẹn ó máa ń bí Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ tó a sí ní bible study bá ṣí àwọn bẹ́ẹ̀lì kan fún yín àkókò wa ń lọ ó ní specific time tá a gbọ́dọ̀ lò nínú prayer yẹn. Oh Lord, I remove the remembrance of former things. I remove them. All the remembrance of former things, I remove it in my life. Reveal new things to me. New joy, new testimony, new life. Those are the things that I should be craving for. Because God have them in abundance. Jésù Olúwa, mo mú ìrántí ohun àtẹ̀yìnwá kúrò nínú ayé mi báyìí. Nítorí náà, ẹ fi ohun tuntun hàn mí, ẹ fi ayọ̀ tuntun hàn mí, ẹ fi ẹ̀rí tuntun hàn mí, ẹ fi iṣẹ́ tuntun hàn mí, ẹ fi ìgbésí ayé tuntun hàn mí, tẹlomi ẹ fi ọmọ tuntun hàn mí, ohun tuntun rere tuntun, Olúwa ẹ fi ẹ̀rí tuntun hàn mí. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Gbogbo ìrántí àtẹ̀yìnwá Olúwa mo ti mú kúrò báyìí. Má dákẹ́ ìrántí àtẹ̀yìnwá Ọlọ́run wa mo ti mú kúrò báyìí. Olúwa fi ohun tuntun hàn mí, Ọlọ́run ayérayé o, Olúwa fi ohun tuntun hàn mí, ẹ fi ohun tuntun hàn mí. Jésù Olúwa ṣàánú, Olúwa fi ohun tuntun hàn mí. Jésù Olúwa ṣàánú, Olúwa fi ohun tuntun hàn mí. Olúwa ṣàánú fún mi, Olúwa ṣàánú fún mi, Olúwa ṣàánú fún mi. Èmi gan ti mú ìrántí ohun àtẹ̀yìnwá mo ti mú kúrò nínú ayé mi báyìí. Nítorí náà mo ti fi àyè lẹ̀ ní ọkàn mi láti ní ìrírí ohun tuntun, iṣẹ́ tuntun, ọ̀rọ̀ tuntun, ìfọ̀kànbalẹ̀ tuntun, ilé, oh God, ayọ̀ tuntun, ẹ̀rí tuntun, testimony tuntun. Ìtẹ́ máa bèrè nìyẹn. Ẹ tẹramọ́ ẹ má dákẹ́, ẹ tẹnumọ́ ẹ má dákẹ́ o. Torí pé tá a bá gbàdúrà àgbàyọrí mo lè sórí ọ̀fẹ́ kò jẹ́ dandan. Tá bá ti bọ́ sójú ọ̀nà gan tí mo dẹ̀ fíìlì bá ṣe ń gba pé mo rí ọwọ́ Ọlọ́run nínú àdúrà yìí ó tán ayọ̀ dé, ẹ̀rí dé, testimony dé nìyẹn. Ó yẹ ẹ máa sọ fún Ọlọ́run mo ti gbàgbé nǹkan tàjẹ̀ wá o, mo ti mú dópin inú ayé mi o. Olúwa fi ohun tuntun hàn mí, fi iṣẹ́ tuntun hàn mí, fi ilé tuntun hàn mí, fi mọ́tò tuntun hàn mí, fi ọ̀nà tuntun hàn mí, fi ìgbé ayé tuntun hàn mí. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Òótọ́ ni ẹ wo yàtọ̀ sí pé èèyàn ti live in the past. Testimony ohun tó dáa látẹ̀yìnwá gan kò ṣe tẹnumọ́. Òótọ́ tó máa bẹ́ẹ̀ nìyẹn. Téèyàn bá tẹnumọ́ nǹkan tó dáa látẹ̀yìnwá jù ìwọ̀n á búyàn. Ọ̀rọ̀ mi ò yé yín. Ṣé ló dàbí ẹni tó nígbà tí Peugeot 404 tó sì tuntun tó jẹ́ ọ̀gbà yánranyánran kọ́lọ́run wá bùkún ẹnìkan kó wá rà á láti ọdún yẹn lọ́run dì sìn mi ò mọ́dún tí Peugeot 404 tó ń rè ní o. Ṣùgbọ́n mo ṣàmù pé ṣáà ti ju ọdún bíi márùn-ún lọ. Ojú mẹ́wàá ẹ ṣe jáde wọ́n ní márùn yín wò. Kẹ́nìkan wá ra Peugeot 404 wọ́n jẹ́ pé orin yẹn ló ṣe ń kọ dòní pé sister tẹ́ ẹ bá rí Peugeot 404 tí mo rà tó ní agbára kẹ́ ẹ tó sọ fún èèyàn mẹ́wàá ọ̀kí sísà yẹn tó gbọ́ lẹ́nu yín tó lẹ́ẹ̀mẹ́rin á ti sùn á máa sọ pé ìwọ máa yẹn tuntun bọ̀ járe Peugeot 404 ẹ̀ ló tó fẹ́ sọ so Ọlọ́run ẹ̀kọ́ níbi wákàtí ẹ̀ máa sọ nǹkan tẹ̀yìn ẹ rí tẹ bá dẹ̀ fẹ́ sọ pé irọ́ ni mo ń pa ẹ change your approach yín sáwọn ọmọ yín kí a máa sọ good old days yín ẹ máa sọ fún wọn. Kẹsẹ̀ bá ti sọ bá ti pọ̀jù wọn ní ẹ̀wù ẹ̀ tẹ̀ mẹ́nu kó jàre àwọn kan tẹ̀ ń sọ wọ̀nyẹn kan bí ìyàlẹ̀ ń jẹ́ ń gbà yẹn òótọ́ ni o. Mo rántí bàtẹ́mi àtàwọn ọmọ tèmi tá a jọ ń sọ̀rọ̀ nípa the good old days wa àti mọ́mì wọn àjọ fẹnukò àwọn àjọ ń sọ fún wọn. Ṣé ló dàbí pé wọ́n bẹ̀ wá dé sí ìkan wọ́n bẹ̀ sí pity wa. So ó fún wa ní àpẹẹrẹ pé nǹkan tẹ̀yìn ó yẹ ká kàn sọ díẹ̀ ká mẹ́nu kúrò ká máa wo nǹkan tíwájú tí Bíbélì ń sọ bẹ́ẹ̀ nìyẹn. Ẹ̀rí a sọ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí Jésù Olúwa mo mú ìrántí ohun àtẹ̀yìnwá kúrò báyìí nínú ayé mi. Nítorí náà ẹ fi ohun tuntun hàn mí, ẹ fi ìlérí tuntun hàn mí, new promise, new life, oh God, new house, àwọn nǹkan tuntun yẹn tẹ́ ẹ ti dá nìyẹn yẹn olùyẹ̀kẹ́ máa fi gbàdúrà báyìí. Oh Lord, I remove the remembrance of former things from my life. Therefore, reveal new things to me. God can reveal it even as we speak. Bá a ṣe ń sọ Ọlọ́run lè fi hàn wá new testimony, new children, new houses, new cars.
fulfilled promises, new things, àwọn nǹkan tuntun Jésù Olúwa. Mo mú ìrántí ohun àtẹ̀yìnwá kúrò ní ayé mi. Nítorí náà ẹ fi ohun tuntun hàn mí, ẹ fi oríire tuntun hàn mí, ẹ fi ayọ̀ tuntun hàn mí, ẹ fi ọmọ tuntun hàn mí, ẹ fi mọ́tò tuntun hàn mí, ẹ fi ìfọ̀kànbalẹ̀ tuntun hàn mí. Ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé o, mo máa mú ìrántí wọn àtẹ̀yìnwá, mo máa mú kúrò ní ayé mi báyìí. Nítorí náà ayé mi máa ti wà báyìí, ayé ti gba ayé mi báyìí láti gbọ́ tuntun mọ́ra báyìí. Nítorí náà ẹ fi ohun tuntun hàn mí, ẹ fi ilé tuntun hàn mí, ẹ fi ọ̀nà tuntun hàn mí, ẹ fi ojúrere tuntun hàn mí. Ó yẹ máa sọ fún Ọlọ́run, ẹ fi iṣẹ́ tuntun hàn mí ní orúkọ Jésù Kristi. Ẹ fi ohun tuntun hàn mí ní orúkọ Jésù Kristi. Ẹ fi ohun tuntun hàn mí, ẹ ṣí ọ̀nà sílẹ̀ fún mi, ẹ ṣí àyè sílẹ̀ fún mi. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ó yẹ ká padà sí ọ̀rọ̀ ìyàwó Aanu tí mo sọ bọ̀ lẹ́ẹ̀kan yẹn. Mo sọ fún yín báyìí pé kò rántí nǹkan tàná, ṣùgbọ́n kó lè yé yín dáadáa. Ẹ jẹ́ kí n sáré sọ ìtàn ìgbé ayé Aanu fún wa. Pẹ̀lẹ́ mọ̀ pé ìyá yẹn kì í ṣe ordinary, extraordinary person ni. Òótọ́ tó wà ń bẹ̀ nìyẹn. Ó dà ẹ gbà pẹ̀lú mi nísìn. Ṣé rí Aanu òun ni first wife ọkọ ẹ̀. Ó dẹ̀ ti wà nílé ọkọ 10 years after òun náà tó fẹ́ Pẹ̀nínà. 10 years after tó ti wà nílé ọkọ, òun ni ọkọ ẹ̀ tó fẹ́ Pẹ̀nínà. Mo ń sọ ìtàn gangan fún yín nìyẹn, ìtàn gangan lẹ́yìn gbọ́ lẹ́nu mi yẹn. Nígbà ìdí tọkọ yẹn fi fẹ́ ìyàwó mi ni pé ìyàwó ò bímọ. Kí èèyàn wà nílé ọkọ for 10 years kó má bímọ. Kò dẹ̀ yálé wòlíì ò tọ́ ọ̀bọ̀ lójú ara, wòlíì ò bá lájọṣepọ̀, kò gba kankan lọ́wọ́ ẹnikẹ́ni. Ó ṣàn wọ Ọlọ́run fún ọ̀nà àbáyọ. Èèyàn ọmọ Ọlọ́run kì í ṣe yẹn o. Lẹ́yìn ọdún 10 tí ò bímọ, lọ́kọ ẹ̀ tó fẹ́ ìyàwó míì. Ẹ tún wá máa wo ìyàwó míì, ó ti wá bí ọmọ tó pé 10 kí Aanu ká tó máa rí incident pé Aanu gbàdúrà ní Ṣílò. Ẹjọ ẹ̀yin náà calculate àtọ́dún mélòó báyìí tí ìyá yẹn ti yá gan, tí ò dẹ̀ give up every year. Kò give up o. Tí ó bá give up Bíbélì á sọ bẹ́ẹ̀. Èèyàn ti yá gan for 10 years. Ọkọ ẹ̀ wá fẹ́ ìyàwó míì, ìyàwó tuntun yẹn wá bí ọmọ 10. Ẹ jẹ́ ká gbà pé ìyàwó tuntun yẹn wá ń bí ọmọ every year. Every anniversary na you know be ọmọ every year, which is not possible. Ẹ jẹ́ ká gbà pé ó tún wá possible. Ìyẹn ni pé at least Aanu ti accumulate 20 years of her life ní wojú Ọlọ́run tí ò bí ọmọ. Bẹ́ẹ̀ni. Now ọjọ́ tí mo kọ́kọ́ ka Bíbélì tí mo ka àdúrà tí Aanu gbà, mo kàn ṣe wow, irú obìnrin wo leléyìí. Pẹ̀lú pé kò bímọ yẹn kò tún ní support o. Ìyàwó kejì ó máa ń tàǹtì ẹ̀ ṣeréṣeré ni o. Ó máa ń yọ̀rọ̀ lára ẹ̀ ṣeréṣeré ni o. Ẹ jẹ́ ká wá ka àdúrà ẹ̀. 1 Samuel chapter 1 verse 9 to 11. Ẹ má bínú pógùn díẹ̀, ṣùgbọ́n mo fẹ́ kó yé wa kárí pé what ènìyàn bíi tiwa làwọn people yìí o. Bíbélì sọ pé 1 Samuel chapter 1 verse 9 to 11. Bíbélì ní lẹ́yìn ìgbà tí wọ́n jẹ tán, tí wọ́n tún mu tán ní Ṣílò, Aanu dìde wá síwájú Olúwa. Nígbà náà ilé àlùfáà ó wà lórí àga ní ẹ̀gbẹ́ ẹnu ọ̀nà ilé Olúwa ní ibi tí ó máa ń jókòó. That was verse 9. Verse 10 now. Pẹ̀lú ẹ̀dùn ọkàn, Aanu sọkún gidigidi, ó sì gbàdúrà sí Olúwa. Ṣé rí bẹ́ẹ̀ yẹn? Mo máa ń sọ dáadáa o pé èèyàn sọkún nínú àdúrà kì í ṣẹ̀ṣẹ̀ o. Ó normal o. It's part of human emotion kí èèyàn sọkún nínú àdúrà. Kò sọ́lọ́pàá tó lè mú yàn sí. O lè sunkún all you want. Ìmọ̀ tó bá di pé wàá bẹnu jẹ́ níwájú àwọn aláìgbàgbọ́, ìyẹn nìkan lọ́lọ́run lòdì sí. Now ẹ kí wàá làdúrà tó gbà, ẹ máa gbọ́ o. Ó sì jẹ́ ẹ̀jẹ́ wípé Olúwa àwọn ọmọ ogun, jùlọ tí ìwọ bá lè bójú wo ìránṣẹ́bìnrin rẹ kí ìwọ sì rántí rẹ̀. Ṣé rí bẹ́ẹ̀? Tí ìwọ kò sì gbàgbé ìránṣẹ́ rẹ, ṣùgbọ́n tí ìwọ yóò fún ní ọmọkùnrin, nígbà náà ni èmi yóò fi fún Olúwa ní gbogbo ọjọ́ ayé rẹ̀. A kì yóò sì fi abẹ kàn án ní orí. Ṣé gbọ́? Mo ka àwọn ọdún tó là kọjá nìyẹn o. Pẹ̀lú nǹkan, pẹ̀lú bó ti gbàdúrà, àdúrà kìí ṣe first time tó máa gbà ní. Pẹ̀lú àwọn ó ṣe kó jẹ́ pé ó ṣe fi vow sí o, mi lè sọ yẹn bóyá ṣe fẹ́ jẹ́ sí mi ò mọ̀, ṣùgbọ́n kò àṣà ti máa gbàdúrà Olúwa fún mi lọ́mọ. Ṣùgbọ́n Bíbélì ò ní rẹ́kọ̀dù ẹni bí sọ pé Olúwa àwọn ẹgbẹ́ mi tó ń rere, èmi náà á tó ń rere. Kò kọrin òfò. Onítọ́lọ́run bá lè rántí òun
tọ́lọ́run bá lè rántí òun, tó bá lè bójú wòlẹ̀, tó bá lè bójú wo òun, tó bá lè bá òun ṣe kó náà di ọlọ́mọkùnrin. Ó ti ń tó sọ̀rọ̀ ọmọ tó ń fẹ́ kó náà di àwa kìrìsìtẹ́nì òde òní, Olúwa ṣáà fún mi lọ́mọ èyíkéyìí, bí mo tiẹ̀ lóyún láàárọ̀ tó bàjẹ́ lálẹ́ káwọn yẹn ṣáà rí i pé mo lóyún. Àwọn ọ̀rọ̀ tí ò make sense, tí ò bá ìfẹ́ Ọlọ́run mu, tí ò sì mú testimony wá. Òun lè máa gbọ́ Olúwa ó ti máa ti wọ 10 years tí mo máa ti má rí mi ò má rí kankan, ọdún 10 lọ́hùn àwọn ẹgbẹ́ mi ti bí 20. Irọ́ nínú àdúrà yìí kò tiẹ̀ mention ìyàwó kejì pé Olúwa ojú mi náà fẹ́ obìnrin yìí, ó ti bí ọmọ 10. Yẹn ni pé ó gbàgbé nǹkan tẹ̀yìn. Every time tó bá fẹ́ gbàdúrà á gbàgbé nǹkan tẹ̀yìn, á máa sọ̀rọ̀ lọ́lọ́ torí pé ó fẹ́ lọ síwájú. Mo ti fẹ́ ká gbàdúrà gangan nìyẹn pé ká gbàgbé nǹkan tẹ̀yìn. Lọ́lọ́ yìí ni kẹ́ focus lé lórí kí kẹ́ lè ráyè move lọ síwájú. Bá a ṣe máa ṣe nìyẹn. Á sọ fún Ọlọ́run, Jésù Olúwa, mo mú ìrántí àtẹ̀yìn wá, mo mú kúrò nínú ayé mi báyìí. Olúwa ẹ fi ohun tuntun hàn mí. Ẹ fi ohun tuntun, mo fẹ́ bẹ̀rẹ̀ sí rí ìrírí ohun tuntun. Ẹ wo tó wá pè mí ní tẹ́ ẹ bá tún mọ ìrírí tẹ́ ń fẹ́, ẹ dárúkọ ẹ̀ fún Ọlọ́run. Bí màmá yẹn ṣe dárúkọ pé ọmọkùnrin lòún fẹ́ o, kò sọ pé Olúwa ṣáà fún mi lọ́mọ èyíkéyìí, kò sọ èyíkéyìí o, lórúkọ Jésù ẹ̀ ní bí èyíkéyìí, ọmọ látọ̀dọ̀ Ọlọ́run lè máa bí. Ẹ sọ fún Ọlọ́run bẹ́ẹ̀. Oh Lord, I remove all the remembrance of former things from my life. Therefore, reveal new things, new testimony, new joy, new experience, new direction. Jésù Olúwa, mo mú ìrántí ohun àtẹ̀yìnwá, mo mú kúrò nínú ayé mi sẹ́ẹ̀. Olúwa ẹ fi ohun titun hàn mí, ohun titun ẹ fi hàn mí, ìrírí titun, ọ̀nà titun, ìdojúkọ titun, ẹ̀bùn titun, testimony titun. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà, mo mú ìrántí ohun àtẹ̀yìnwá, mo mú kúrò nínú ayé mi. Nítorí náà Olúwa ẹ fún mi ní ohun titun, ẹ fi ohun titun hàn mí, ẹ fi ohun titun hàn mí. Mo fẹ́ bẹ̀rẹ̀ sí rí ìrírí ohun titun báyìí, mo fẹ́ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ titun báyìí, mo fẹ́ bẹ̀rẹ̀ sí sọ àwọn ìrírí titun báyìí, mo fẹ́ bẹ̀rẹ̀ sí rin ọ̀nà titun báyìí. Ní orúkọ Jésù Olúwa ẹ ràn mí lọ́wọ́, Jésù Olúwa ẹ ràn mí lọ́wọ́, ní orúkọ Jésù ẹ ràn mí lọ́wọ́, ní orúkọ Jésù ẹ ràn mí lọ́wọ́, ní orúkọ Jésù ẹ ràn mí lọ́wọ́. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Mo fẹ́ ká yà bàrà ká rántí àwọn aláìlera, àwọn tára àwọn ò lè rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo rántí àdúrà kan tá a gbà ní àwọn ọ̀sẹ̀ bíi díẹ̀ sẹ́yìn. Mi ò mọ̀ díẹ̀, àkàṣà ń tẹnu mọ́ ó yá àwọn àìsàn, mi ò mọ̀ díẹ̀ o, torí kò sí lára nǹkan tèmi lérò pé mo fẹ́ ṣe. Bá a ṣe ń gba yìí náà, ọkàn mi tún padà sọ́dọ̀ àwọn tó nílò ìmúláradá, healing láti ọ̀dọ̀ Ọlọ́run. Ìmúláradá tí mo dẹ̀ ń sọ̀rọ̀ yìí, ìmúláradá tó wà total, tó wà complete, tí ì ṣe pé ó sìkì lánàá ó sì tún dìde díẹ̀ o, wọ́n sọ̀rọ̀ ó dẹ̀ ń sọ̀rọ̀ lánàá o, wọ́n tún kọ́ sí jìnbó. Irọ́, ìmúláradá tó pé, ìmúláradá tó yantiri, ìmúláradá láti ọ̀dọ̀ Ọlọ́run alààyè wá. Ẹ̀rí lọ́jọ́ èmi kàn pé àwọn àdúrà yẹn lọ ní o, àṣé àdúrà yẹn wúlò ní ìhà bìkan. Mọ́mí yẹn sọ testimony yẹn fún mi, ẹ̀rù bà mí. Lẹ́yìn táwọn dókítà ti ní wọ́n láwọn dókítà bí wọ́n ṣe sọ fún mi nìyẹn, wọ́n láwọn dókítà ti ń fi fámìlì yẹn ṣe yẹ̀yẹ́ pé àwọn Africans ṣá ọ̀lẹ́yìn sẹ́ pé kò lè yé mọ́ ọpọlọ tí kò lè yé mọ́ kó máa ti bá a lọ, a máa yẹ ọmọ aṣíyẹn ní àwọn ṣàbẹ̀sí sí gbàdúrà. Oh my God, àánú àwọn tó ń yálé kiri yẹn ó kàn máa tí màmá àánú wọn dẹ̀ máa ṣe mí pé ṣe fílẹ̀ sọ́wọ́ Ọlọ́run, ibi tó bá wù á jẹ́ kó já sí, ìyẹn ló máa pé ìyẹn lè mọ̀ pé ibi tó wu Ọlọ́run nìyẹn gangan, bọ́lọ̀ sì fẹ́ kó rí gangan ni, ìgbà yẹn lè máa fi ní ìfọ̀kànbalẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀. Ẹ̀rí lèmi àní àṣẹ là ń gbàdúrà kiri, ọmọ yẹn sọ pé àwọn gbàdúrà kiri, mo kàn rẹ́rìn pé ó kàn sú mi lọ́jọ́ yẹn pé báwo ni yẹn ṣe máa sọ pé òun gbàdúrà kiri. Ìtọ́ bá jẹ́ sọ fún yẹn pé ó yá máa ya wèrè kiri, ṣé kí yẹn sọ pé òun fẹ́ ya wèrè, kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ nu Kristi pé èèyàn ń gbàdúrà kiri láti kó ń kiri ewúro tàbó ń kiri ẹ̀fọ́. Ẹ̀yin ọmọ Ọlọ́run, mo fẹ́ ká mọ Ọlọ́run tá a gbàgbọ́ o. Ẹni tí àwọn dókítà ti fi ṣe yẹ̀yẹ́, àwọn dókítà mà ní wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́ pé lè tẹ lọ àfìgbà tí ẹni yẹn tó wọ́n ní tó bá tẹ̀ máa wà láyé gan ó ti máa di vegetable, ó ti máa di jálajàla, kò ní dáyàn mọ̀mọ́. Ló bẹ̀rẹ̀ sí dárúkọ àwọn èèyàn títí kan alias wọn ó máa ń dárúkọ ó lọ fẹ́ mu kóòkì ọ̀nà ẹ̀rọ nọ́ọ̀sì yẹn òun àjẹ́ dókítà dé òun mọ̀ bóyá kóòkì sí òjì lè mú kóòkì báyìí. Ẹ̀yin ọmọ Ọlọ́run, Ọlọ́run ní agbára, àwa láti sọ ìwà láàyè agbára rẹ̀ tá a sọ sí gbò.
tó fi wá dàbí pé àwọn agbára òkùnkùn ní ipá àti agbára fẹ́ ká padà sí àdúà tí à ń gbà ní àwọn ọjọ́ kan sẹ́yìn ẹ̀rí pé akàntẹnumọ́ lẹ́jọ́ mẹ́ta àwọn tí ara ẹ̀ ò dá tẹ́ bá ní tí ara ẹ̀ ò dá lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ yín ẹ gbé ọwọ́ lé ẹ má ṣe bí dáàdi yẹn kí n gbọ́ wọlé kẹ mo ní ẹ gbọ́ wọlé nìyẹn lọ́hùn lórí fóònù kí n gbọ́ wọlé kẹ I'm not a pastor mo kọ́ ààrẹ pé you are not a pastor what does that even mean nínú ọ̀tá ń sọ sílẹ̀ ìyẹn kọ́ là ń sọ ẹ gbé ọwọ́ lé ẹ dákun tó bá wà ní yàrá tó bá pẹ́ àwọn ọmọ yín ẹ yo wọ́n kéré ẹ wá rí i pé ó dà pé ọmọ yín ò fẹ́ gbọ́ràn ó dà pé ìdíwé tọmọ yín bá lọ báyìí tó bá máa dàgbà sí irú ìwà kò ní dá ẹ gbé ọwọ́ lé tó bá ti sùn ẹ gbọ́wọ́ lé ẹ má jí ẹ má bọ́dà àti jí ẹ gbé ọwọ́ lé ẹ gbà mo sọ fún yín ẹ fẹ́ rí ìwàláyé agbára náà lójú kò ojúlé ni tó bá yẹ pé ẹ ò rí ẹni tòsí ẹ gbé fóònù yín jáde ẹ mú fọ́tò ẹ jáde kẹ́ ẹ gbọ́wọ́ lé kò sí tòsí ẹ yẹ kẹ́ ní fọ́tò ẹ nínú fóònù yín tẹ́ ẹ bá ní fọ́tò ẹ gangan ẹ gbé ọwọ́ lé sẹ́ẹ̀ a fẹ́ gbàdúrà tó lágbára ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín torí pé nígbà kan báyìí Ọlọ́run sọ̀rọ̀ kan fún Mósè nínú Bíbélì ọ̀rọ̀ yẹn dẹ̀ lágbára gan nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n dé etí òkun wọ́n ń wò òkun lọ ṣáláú kí náà ṣe náà bá dúró ẹ má ṣáàdì ìṣòro àìsàn yìí ẹ má sọ pé ó ti tóbi jù o n tí dókítà sọ yẹn ẹ gbàgbé ẹ o ohun tó Ọlọ́run fẹ́ sọ báyìí ní kẹrin tí o Ọlọ́run wá sọ̀rọ̀ kan fún Mósè lọ́jọ́ yẹn Exodus chapter 14 verse 15 mo fẹ́ kà sí wa ká tó gbàdúrà nígbà náà ni Olúwa sọ fún Mósè pé èyí ṣe tí ìwọ fi ń ké pè mí sọ fún àwọn ará Ísírẹ́lì kí wọ́n máa tẹ̀síwájú ẹ̀rí mo láìkò òyìnbó ẹ̀ and the Lord said to Moses, why do you cry to me? Tell the children of Israel to go forward. Ní ọ̀pọ̀ ìgbà nínú àdúrà kéèyàn tẹ̀síwájú nínú ìgbàgbọ́ oníkókó kì í ṣe kéèyàn máa gbàdúrà máa sọ fáwọn èèyàn ọwọ́ ta fi wá mú àdúrà láyé tá a wà ti wá worst a kà máa gbàdúrà gbúrúgbú ṣá ẹlòmíì gan ó gbàdúrà kò mọ̀ ní tí òun fi ń gbà á kò yé kò mọ nǹkan tó ń sọ gan ẹlòmíì ò tẹ̀ mọ nǹkan tó ń sọ gan ntẹ́lòmíì sọ nínú àdúrà gan ò tẹ̀ make sense ṣùgbọ́n ṣáàdúrà ṣáà ni a máa gbà lọ mi fẹ́ kó rí bẹ́ẹ̀ o mò ń prepare ọkàn yín sílẹ̀ fún àdúrà tá a fẹ́ gbà yín ni o torí pé mò ń expect testimony healing perfect healing lójijì bẹ́ẹ̀ ni mo sọ fún yín a sọ fún Ọlọ́run báyìí pé ní Olúwa wàá pe orúkọ Jésù dáadáa yo Olúwa fi mí ṣe alátagbà ìmúláradá make me a point of contact of healing tọ́lọ́ bá ṣe ní point of contact tó bá gbọ́ wọlé ó máa gba ìmúláradá lẹ́sẹ̀kẹsẹ̀ ni ṣé ẹ ti rẹ́dì Jésù Olúwa ẹ fi mí ṣe alátagbà fún ìmúláradá Oh Lord, make me a point of contact for healing. Ẹ jẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé o, Olúwa lọ́wọ́ báyìí. Ẹ fi mi ṣe alátagbà fún ìmúláradá. Gbogbo àwọn tó ń ṣàìsàn, ẹ gba ìmúláradá. Gbogbo ẹ̀yin tí ẹ ṣàìsàn, ẹ gba ìmúláradá. Gbogbo ẹ̀yin tí ẹ ṣàìsàn, lọ́wọ́ báyìí ẹ gba ìmúláradá. Ẹ gba ìmúláradá. Ẹ gba ìmúláradá. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ ká go a step further. Ẹ má sọ pé ẹ dárúkọ tẹ́ ẹ bá mọ ẹnìkan tó ṣàìsàn tàbí nípa tara nìyẹn o àìsàn nípa tara bóyá wà lọ́sípítù tàbí wà ní ìdòbúlẹ̀ àìsàn àwọn àìsàn kan wà tó jẹ́ pé àìsàn nípa ti ọkàn soul ti ṣàìsàn so irú àwọn ọmọ tí ò ní mọ́ra àmọ́ yẹn soul wọn ló ń ṣàìsàn lọ́wọ́lọ́wọ́ ẹlòmíì spirit ni àìsàn tí ọkàn ni ó ti ń sọ fún ìyá ẹ̀ lójú ayé ìyá ẹ̀ wípé Jésù tí wọ́n gbàgbọ́ yẹn òun ò gbàgbọ́ nínú ẹ̀ so kó get out ọkàn ti lọ ọkàn ẹ̀ ò sí ní ọ̀dọ̀ Ọlọ́run mọ́ àwọn kan tí mo sọ nìyẹn o ẹ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ lẹ́yìn kẹ́ ẹ dárúkọ ẹ jẹ́ káwọn òbí kan gbàdúrà fún àwọn ọmọ wọn tẹkuntẹkun ẹ rí ìwàláyé agbára Ọlọ́run lójúkojú you will see the manifestation the physical manifestation of God's power bẹ́ẹ̀ ni mo sọ fún yín àti sọ káwọn kan ṣe bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ṣe Ọlọ́run dẹ̀ gba ara wọn ó mú àwọn èèyàn láàdá Jésù Olúwa bẹ́ẹ̀ ṣe máa sọ Olúwa ní lọ́lọ́ yìí this minute ẹ fi mí ṣe alátagbà fún ìmúláradá nítorí náà gbogbo àìsàn yìí jáde tó wá pé ẹ̀yin lè ṣàìsàn fúnra yín ẹ gbé ọwọ́ lé ara yín kẹ́ dárúkọ ara yín fún Ọlọ́run kọ́lọ́n kó fi ọwọ́ yín ṣe ẹni kọ́lọ́n kó fi ọwọ́ yín ṣe alátagbà fún ìmúláradá Oh Lord, make me a point of contact this minute that all sickness
out in Jesus name. Jésù Olúwa ẹ fi mí ṣe alátagbà fún ìmúláradá ní lọ́ọ́lọ́ yìí. Ẹ fi mí ṣe alátagbà fún ìmúláradá. Gbogbo àìsàn ẹ jáde, ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní lọ́ọ́lọ́ yìí. Ẹ fi mí ṣe alátagbà fún ìmúláradá. Make me a point of contact for healing this minute. Ní lọ́ọ́lọ́ yìí, ní ìṣẹ́jú yìí, ó yẹ máa gba ìmúláradá. Ẹ máa gba ìmúláradá. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ wò, ẹ jẹ́ ká wọnú àdúrà àánú wa lọ. Ẹ jẹ́ ká lọ sínú àdúrà àánú wa. Ká sọ fún Ọlọ́run tá a fẹ́. Ká sọ fún Ọlọ́run bá a ti fẹ́ kó ṣe. Tàbí kọ́lọ́run kó gbà kó ṣe bó ṣe wù ú. Ẹ̀yin o, kọ́lọ́run kó gbé ìyanu rẹ̀ dìde. Kẹ́ẹ̀dì tí yín náà lè pọ̀, ó yẹ máa gbàdúrà. Mo sọ fún yín, tí a bá sọ pé ẹ jẹ́ ká wọnú àdúrà àánú wa lọ. Ẹ má dúró de ẹnikẹ́ni mọ́. Ẹ̀yin tẹ́ ẹ bá ti bá wa gba àdúrà ìrí ẹ̀ gbọ́ rí pé ẹ jẹ́ ká lọ sínú àdúrà àánú wa. Ẹ̀yin tó kàn yàtọ̀ ńbẹ̀ ni wípé ẹ change posture tẹ́ ẹ wà. Bóyá ẹ nàró látàárọ̀ ni ẹ jókòó báyìí tàbí kẹ́ kúnlẹ̀. Bóyá ẹ kúnlẹ̀ látàárọ̀ ni ẹ lè jókòó tàbí kẹ́ dọ̀bálẹ̀ tàbí kẹ́ nàró. Ẹ kàn change posture yín. Ẹ wá máa bẹ̀ Ọlọ́run. Tàánú pẹ̀lú àánú rẹ̀ á tẹ̀sí àánú. Ọlọ́run mi o, mi ò ní àǹfààní ni torí pé mi like máa bá orí olórí sọ testimony ẹ̀ sí yín létí. Mo máa like oní testimony sọ nǹkan ẹ̀ fúnra ẹ̀ ni. Tẹ́ bá gbọ́ àwọn testimony tá ti gbọ́, òun ló dàbí tonic fún ayé wa pé what? So agbára Ọlọ́run ṣiṣẹ́ tó báyìí. Ó yẹ agbára Ọlọ́run sì ṣe bẹ́ẹ̀ o. Ó ń ṣe jù bẹ́ẹ̀ lọ. Mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká agbára Ọlọ́run ṣiṣẹ́ nu ayé yín o. Ẹ gba agbára Ọlọ́run láàyè kó ṣe máa gbàdúrà. Ẹ má béèrè, ẹ má ṣìpẹ̀. Ẹ má jẹ́ kó sú yín. Ẹ má jẹ́ kó rẹ̀ yín. Ẹ má padà sí ẹ̀yìn mọ́. Iwájú ni ká ẹ máa wò. Ó yẹ máa gbàdúrà. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ ńlá tí a rí lọ́dọ̀ yín. A yìn yín nítorí pé nítorí pé àánú yín dúró láéláé. Jésù Olúwa ẹ gbà ọpẹ́ wa. Ayérayé náà àwọn ọ̀run Olúwa ẹ gbà ìyìn wa. Mo gbàdúrà fún yín lónìí lórúkọ Jésù Kristi. Ọlọ́run má kéèní fún rere fún yín lórúkọ Jésù Kristi. Mo ní ìpàdé àdúrà yìí. Ọlọ́run lò ó fún rere fún yín. Ọlọ́run lò ó to your advantage. Tí mo sọ nìyẹn. God will use it to your advantage. Ọlọ́run á lò ó sí rere fún yín. Débi pé èní yóò jẹ́ ọjọ́ tí àdúrà gbà nínú ayé yín lórúkọ Jésù Kristi. Mo ní èní jẹ́ ọjọ́ tí àdúrà gbà fún yín. Èní jẹ́ ọjọ́ tí Ọlọ́run ṣe bẹ́ẹ̀ ni sí àdúrà yín. Èní jẹ́ ọjọ́ tí ọ̀run ṣí fún àdúrà yín lónìí. Mo ní ọ̀run ṣí fún àdúrà yín lónìí. Mo ní ọ̀run ṣí fún àdúrà yín lónìí. Mo ní ẹ rí èsì àdúrà yín gbà. Ìyanu Ọlọ́run farahàn báyìí. Ẹ rí dájú lẹ́nu yín lórúkọ Jésù Kristi. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí ló bẹ Jésù Kristi Olúwa wa. Fẹ́ mọ́ tí Ọlọ́run dàpọ̀ tí ẹ mọ́ kó máa bá wa lọ. Kọ́lọ́run kó ṣàánú fún wa. Ẹ ti rí àánú gbà o ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.